gbogbo àwọn tí àwọn èèyàn yìí tí wọ́n lọ́mọ lónìí ẹ lọ́mọ bàbá wa Imam Ọ̀fà mo fi Ọlọ́run ọba bẹ̀yìn ẹ búra tẹ́ ẹ bá ti pé tẹ́ ẹ wáyé pé ẹ pé Imam Ọ̀fà ló gbóni rí láyé ẹ búra kẹ́ ẹ na Kùránì sókè pé ẹ pé Imam Ọ̀fà ló gbóni rí ẹ ti pé wọn ní tí ọ̀dà rí náà ṣùgbọ́n tí ẹ bá ti rí tí wọ́n bá ti fẹ́ lu ẹnìkan wọ́n try láti gain ọkàn tán láti fi ṣe step over lọ síbi tí wọ́n bọ̀ Mọ̀lánà Sheikh Muhammadu Faruk Al-Miskin billah ẹ ti pé wọn nígbà púpẹ̀ rí náà Sheikh Faruk tó dẹni tẹ́ ń dọ̀bálẹ̀ fún lónìí tẹ́ ń kúnlẹ̀ fún lónìí ẹ ti pé wọn lólógun owó rí náà ẹ ti sọ̀sọ́kúsọ sí wọn nínú ayé ṣùgbọ́n nítorí pé ẹ fẹ́ lò wọn láti fi gain ọkàn wọn kan àti láti fi ba ibì kan jẹ́ ìyẹn ló jẹ́ kẹ́ ẹ sọ wọ́n dọ̀rẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa lo àwọn èèyàn láti fi gain àwọn ẹ̀mí àwọn kan iná ni wọ́n ń lò fún Sheikh Saban mọ̀ bọ́ lórí ọ̀rọ̀ Sheikh Saban iná ni wọ́n ń lò fún Sheikh Saban ẹ mọ̀ sọ pé ẹ nífẹ̀ẹ́ Sheikh Saban ẹ nífẹ̀ẹ́ gbá ẹ nífẹ̀ẹ́ àwo ìgbà tẹ́ sọ̀rọ̀ ẹ tàbùkù bá bàbá Sheikh Saban ibẹ̀ wọ́n lọ sí Cairo wọ́n dá wọn padà ọ̀rọ̀ tí ò dání tó yẹ kó jáde lẹ́nu lórí Sheikh Adam lọ sí kí wọ́n lọ sí Saudi wọ́n dá wọn padà ẹlẹ́ fẹ́ràn ọmọ ẹ̀sìn bá bàbá já ẹ sọ̀rọ̀ tí ò dá sí bàbá ẹ̀ Sheikh Saban náà sí accept wọ́n dẹ̀ ń bá yín sí lẹ́yìn ìgbà náà inú ẹlẹ́ fẹ́ràn Sheikh Saban ẹ̀ ń sọ fún ẹ pé kí wọ́n mọ̀ ọmọ lọ sí ilé ike wọn mọ́ ilé ike bàbá tiwọn tó bá yẹ pé Sheikh Saban bá understanding tí wọ́n pè ní kéjù ni ète ọmọnìyàn wọ́n jẹ́ kí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ màálù mẹ́ta àti kìnìún funfun pupa àti dúdú wọ́n jọ ń gbénu gbó kìnìún wọn fẹ́ pa wọn ọ̀dà mọ̀ pé tó ń bára yè wọlé sí àárín mẹ́tẹ̀ẹ̀ta wọn àgbìjára wọn lè wí ni ọwọ́ ọkọ̀ lọ́ba dúdú ọ sọ fún pé pupa ti ń bẹ láàrin wọn kọ̀bá wọ̀rẹ̀ mu kọ́ mọ́jọ sí mọ́ òun funfun àti dúdú funfun àti pupa lọ́jọ́ kí wọ́n máa ṣe kí wọ́n jẹ́ kí wọ́n bá àpá dúdú ọ̀pá dúdú kí n má pọ̀ lọ́rọ̀ ọ̀pá dúdú wọn ò dá sí ó ń bò tún ya ó tún lọ bá funfun ó tún sọ fún funfun pé síkọ̀ mọ̀ pé pupa ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀ ń tàbùkù báyìí rẹ̀ kí ni kò wá sí jóun ọ̀bọ̀ pa ó tún pa pupa náà kìnìún tún pa pupa ó tún mú mẹ́lẹ̀ ọwọ́ ẹ̀sẹ̀ wa yọ sí funfun níjọ́ tó yọ sí funfun fi ń tí funfun sọ ni pé níjọ́ tó ti pa dúdú tó ti pa pupa òun ti mọ̀ pé kú tóun náà máa rọrùn lónìí tó bá jẹ́ pé lóòótọ́ lẹ bá máa bọ̀wọ̀ ẹnìkan mẹ́nìkan lára tẹ́ ẹ máa bọ̀wọ̀ ẹnìkan mẹ́nìkan lára tẹ́ ẹ máa respect ẹnìkan mẹ́nìkan lára kò yẹ kẹ́ ẹ lè máa tẹnu àbùkù sí Sheikh Adam pẹ̀lú wàhálà tí bàbá yẹn ṣe nílẹ̀ Yorùbá pẹ̀lú wàhálà tí bàbá yẹn ṣe nínú mímọ́ pẹ̀lú wàhálà tí bàbá yẹn ṣe lórí àwọn ọmọ ọlọ́mọ ṣùgbọ́n Sheikh Saban understand nǹkan wọ́n fẹ́ balẹ̀ tí wọ́n jẹ́ túnlẹ̀ tí wọ́n ṣe ni wọ́n fẹ́ ba ilé Sheikh Saban jẹ́ láti fi túnlẹ̀ tí wọ́n ṣe ni ẹlẹ́nu wọn mọ̀nà lámùyẹ kò síbi tí wọ́n ti kájà alẹ́ kò síbi tí wọ́n ti kájà alẹ́ tí wọ́n bá ṣe ogun tí wọ́n ṣe tán wọ́n gbé ní interest wọn wọ́n dẹ̀ penetrate wọn Sheikh Saban ò sì lè rí olùgbìjà kan mọ́ kí ló dé tá à ń ṣe àbòsí àwọn dákẹ́ ni mi dákẹ́ ni kẹsẹ́ pé mi ní tí mo lè sọ mo dákẹ́ ni àmọ́ gbogbo fíìmù tá a máa play àmọ́ gbogbo bẹ́ẹ̀ tí máa ṣe ṣùgbọ́n adákẹ́ nítorí pé billahi al-azim billahi mo sì tó ń bẹ lọ́nkọ́lọ́ mo tó jẹ́ ṣubú àtàlẹ́ tàbá ń sàdúrà àmọ́ sàdúrà fún yín ṣùgbọ́n al-haqqu yamurru al-haqqu murru òdodo mọ́ kóró ṣùgbọ́n dandan ní kéèyàn sọ àbẹ́ náà kẹ́ni kẹ̀kẹ́ tó ga ṣubú ṣùgbọ́n ẹ jẹ́ ká kúrò níbi àbòsí yẹn Ọlọ́run fẹ́ràn alábòsí nítorí ká dákẹ́ tẹ́lẹ̀ ni pé àwọn kẹ́nìyàn ti jú mọ́ sọ̀rọ̀ mo dẹ̀ dákẹ́ mọ́ sọ ẹni tí mo dákẹ́ ṣùgbọ́n kẹ́yìn ti pọ̀ jù ète ń bẹ lọ́wọ́ yín ète àtàbúrú ń bẹ lọ́wọ́ yín ẹ sì ti di ọpọlọ àwọn èèyàn wọn lè dáná ronú lẹ́yìn tẹ́ bá gbèsè wọn lórí al-ilmu laysa fi kutubi wala fi dafatir innama al-ilmu fi suduri rijal ìbá ti kúrò ní gbogbo nǹkan kan ẹni tí ó nímọ̀ tí ó túmọ̀ tí ó yí ayé yọ jẹ́ tí ó lè bí ọlọ́ bẹ́ẹ̀ tí mo ṣe wá sí tó tẹ́ fi parí wá sí látòkèdè lẹ́yìn lẹ́mọ̀ gbáyà Kùránì mẹ́ta tẹ́ sì tú tẹ́ sì àlàyé nítorí pé ẹ̀ẹ̀ka Kùránì kẹ́ túmọ̀ téèyàn bá ń ka Kùránì tí bá ń tú afatu'minuna bi ba'dil kitab wa takfuruna bi ba'd àmú táìmù àfi wá oòrùn láti fi mú àsìkò oòrùn a sì neglect yẹ láti fi mú àsìkò àwẹ̀ ebi mọ̀ kẹ́ni fi mú léyẹ eléyẹ dé nínú ọ̀rọ̀ mi ìyẹn wá ní Sheikh Adam ní àfa àkàn tó jẹ́ pé èmi ò rí Sheikh Adam ni Mọ̀lánà Sheikh Mudiru Markaz Sheikh Habibullah Adam Abdullahi lórí mi ìrí wọn láyé báyìí face to face ọ̀rọ̀ wọn bàbá mi sì ti sọ̀rọ̀ wọn fún mi ní tó tó ọdún mẹ́wàá sísìn kí n tó mọ orí èyàn ti Sheikh Mudiru Markaz jẹ Sheikh Adam là àfa àkàn tó ṣe wàhálà lórí mímọ́ àfa àkàn tó ṣe wàhálà lórí ọmọ ọlọ́mọ Sheikh Adam gbé ọmọ rẹ̀ síwájú ọmọ ọlọ́mọ ní ọmọ tún ayé rẹ̀ sí káyé wọn dá Sheikh Adam mọ pàtàkì gbogbo àfa àti bẹ́ẹ̀ lẹ́yìn Yorùbá wọn ò sì ṣe àbòsí sẹ́nìkan wọ́n ṣe wàhálà lórí mímọ̀ ọ̀kọ̀ yẹn ká fi síbi ibi súnmọ́ wọ́n ṣe wàhálà yìí títí tí àwọn alárúbáwá tó fi recognize wọn ní àáfà tó yẹn jújù nílẹ̀ Yorùbá kí láwọn ṣàbòsí sí Ọlọ́run gẹ́gẹ́ sọ pé òun o ja'altu dhulma ala nafsi haramtu dhulma ala nafsi wa ja'altahu bainakum muharrama fala tadhallamun ẹ má ṣe àbòsí ọ̀dá ẹ má lu ọgbọ́n fáwọn èèyàn kẹ́ ẹ má ga àwọn èèyàn kẹfì wàá máa gain interest yín wọ́n ń ga àwọn èèyàn gain interest wọn ni èwo ṣe ká dákẹ́ ni èwo lọ́rọ̀ sọ̀sọ̀sù èwo lọ́rọ̀ lóògùn àlàsì ok ìntẹ́ ẹ bá sọ pé Mudiru ń da nǹkan rú yẹ mú nǹkan tí ń dàrú wa gan ẹ mú pọ́ìntì méje wá kẹfì sọ pé n ti ń sọjọ́ ọ̀dà ni kí wọ́n á fi ẹ̀rí tì
Sheikh Adam bí wọ́n ti wá lu ayé wọn nù tí wọ́n fi lọ tí wọ́n ṣe wàhálà lórí mímọ́ wọ́n ṣe wàhálà lórí ọmọ ọlọ́mọ Sheikh Adam ó mú ọmọ ọlọ́mọ yóò nìkan máa ṣáájú yóò wá fi ọmọ tiẹ̀ sí ajá náà sì fún Sheikh Adam tí ò ronú bí tọmọ rẹ̀ ó ti dárí tí mọ́tò olóhùn tọmọ ọlọ́mọ mọ́ tẹ́yìn ṣe ní ìṣẹ́ mọ́lẹ́ pààyàn torí owó tẹ́ ẹ bá rí ọ̀nà kan tẹ́lẹ̀ kó ti gbé ọ̀rọ̀ ẹnu yín ó ti ń sọ bẹ́ẹ̀ ti jẹ́ ọ̀rọ̀ ẹnu Sheikh Habib lèmi fi fẹ́ràn wọn mí rí wọn rí bàbá mi dẹ̀ ti sọ̀rọ̀ wọn fún mi ní ìsìn ó ti tó ọdún mẹ́wàá èyí tí mo sì fẹ́ kó lọ yí àwọn èèyàn ẹ̀yin tẹ́ ẹ nílà káyọ̀ lèmi bá rí tí mo fẹ́ kó lọ yí àwọn èèyàn ni pé tí ò yí àwọn èèyàn ni pé tá a bá ti mú ọ̀tẹ̀ ìkú á understand ara wa ṣe rí Sheikh Shaban mo fẹ́ káwọn èèyàn bá mi try láti send the program yìí sí ẹ̀rẹ̀ débi kọ́ kan àwọn tó bá jẹ́ olólùfẹ́ Sheikh Shaban lára wallahi sumabilayi wọn ò dé àwọn èèyàn yóò nífẹ̀ẹ́ lẹ́yìn o tẹ́ ẹ bá wá ń sọ pé bóyá tí Mudiru ń sọ ní òye yẹn ẹ jẹ́ wọ́n á sọ ọ̀kan fún yín gbogbo mùsùlùmí yẹn tẹ́tí ebi Ọlọ́run sì àlàyé Hidiru àti ànábì Musa ebi Ọlọ́run sàlàyé wọn fún wa nínú Al-Qur'an ebi ànábì Ọlọ́run ní Musa ebi wòlíì Ọlọ́run ní Hidiru kí ló dé tí Hidiru àti Musa jọ rìn papọ̀ tí Ọlọ́run sọ pé fawajada abdan min ibadina ataynahu rahmatan min indina fa'allamnahu min ladunna ilma ẹ wo ìtàn ànábì Musa àti Hidiru ó yẹ kó ti mọ yọrọ àbí pé n tí ń pè ní mímọ̀ Ọlọ́run máa fi hàn ẹnìkan ju ẹnìkan lọ dandan sì ní kẹ́ni tọ́lọ́run bá ti fi nǹkan hàn jẹ́ ọ̀tá sàn tọ́lọ́run ò fi nǹkan hàn tí lálẹ́ yìí ń ká ẹ gba direct message látọ̀dọ̀ bá tó níyìn tẹ́ ẹ bá ń gba direct message tọ́lọ́run ń ṣàlàyé ara rẹ̀ fún yín tí ń fi nǹkan kọ yín ẹ mọ̀ pé tẹ́nìkan bá sọ kankan research lẹ́sìn lórí tẹ́ fi mọ̀ pé ṣé kí ní right àbí right ànábì Musa gbogbo mùsùlùmí Ọlọ́run fi kí ní ìkọ́lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àtẹ̀lé Hidiru pààyàn ní ìṣẹ́jú Musa ànábì Musa Hidiru pààyàn ní ìṣẹ́jú Musa ìyẹn tọ́jọ́ lójú Hidiru ni pé ànábì Musa pààyàn àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n wọ ọkọ̀ ojú omi ó tún dá ọkọ̀ lu nítorí pé n tí ń rí òun ò rí wọ́n sì jọ wà papọ̀ ni wọ́n jọ ń rọrùn ni wọ́n jọ ń rí ọ̀sán ni àmọ́ Ọlọ́run ti fi géèbù kan hàn Hidiru tí ò fi hàn Musa nípa ọ̀rọ̀ mímọ́ sáàsì ríbi tí wọ́n ti máa ń bí in tí Sheikh Shaban yẹ kó yé wọn ni pé àlùbáríkà Sheikh Adam ó dàbí odidi màálù nínú màálù tèstì adùn oríṣiríṣi ló wà lára ẹran màálù ìfun ní tèstì tiẹ̀ lọ́tọ̀ lára àfun náà ẹ̀dọ̀ ní tèstì tiẹ̀ lọ́tọ̀ lára ẹ̀dọ̀ sàkì ní tèstì tiẹ̀ lọ́tọ̀ ike ẹran ó ní adùn tiẹ̀ lọ́tọ̀ apá ẹran ó ní adùn tiẹ̀ lọ́tọ̀ ìtẹ̀ ẹran ó ní adùn tiẹ̀ lọ́tọ̀ àwọn ẹlẹ́wọ̀n ti understand jàlàjàlà ní adùn tiẹ̀ lọ́tọ̀ orí ẹran ní adùn tiẹ̀ lọ́tọ̀ ìrù ẹran ní adùn tiẹ̀ lọ́tọ̀ ṣùgbọ́n gbogbo rẹ̀ pátá ẹran màálù ni ìtọ́ yẹ kó yí ọ̀pọ̀lọpọ̀ ni Maulana Sheikh Habibullah Mudiru Markaz wàlá ọ̀rọ̀ wọn ò lè yí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá afẹ́ntọ́lọ́n bá ṣẹlẹ̀ tó ní bóòdù náà sọ̀rọ̀ tọ́lọ́n dẹ́ mọ̀ọ́mọ̀ kọ́ nímọ̀ tí ò lu ẹ̀tanú yóò mọ̀ pé ọ̀rọ̀ wọn dàbí Hidiru àti ànábì Musa ni tí bàbá yẹn bá sọ ọ̀rọ̀ kan ó ti gbárí chai kọ̀dẹ̀ sọ pé òun balance tán ní Mudiru Markaz Hidiru àti ànábì Musa ń lọ sí nígbà tí ànábì Musa Hidiru ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé tó torí ẹ̀ ṣe ló tó yí ànábì Musa nígbà yẹn tí Hidiru ń rò ní pé bóyá èyí tí Musa ń rò ní pé bóyá Hidiru èyí tí Musa ń rò ní pé bóyá Hidiru ń ba nǹkan jẹ àtàtò tó fi kọmọ ní kò tó fi pa kí ló dé tí nǹkan ò yé Hidiru Musa tó yé Hidiru nítorí pé Ọlọ́run ti fi nǹkan kan hàn tí Mudiru bá sọ ọ̀rọ̀ pípé báyìí ni ó ṣeé ṣe kọjá pé ibi tọ́lọ́run ti fi hàn wọ́n yàtọ̀ torí pé Mudiru è sara wa tó bá fẹ́ gbọ́ tó bá fẹ́ gbọ́ mọ́gbọ́ Mudiru Markaz è sara wa ibi tí Sheikh Adam ti lọ gba Mudiru ó jìnnà èyí tí ó sì jẹ́ kó yí ọ ni pé mo sọ pé Sheikh Shaban wọ́n mọ̀ pé ìmọ̀ tọ́lọ́run fáwọn ọ̀tọ̀ adùn kan làwọn ríhùn látara bàbá wọn ìmọ̀ tọ́lọ́run tó fẹ́ nìkan látara bàbá wọn ọ̀tọ̀ adùn kan náà ni ìmọ̀ tọ́lọ́run tó fẹ́ nìkan látara bàbá wọn ọ̀tọ̀ adùn kan náà ni ṣùgbọ́n kí wọ́n gbà pé gbogbo àwọn màálù ẹran màálù jọ ni gbogbo àwọn tẹ́sítì kan náà làwọn ń wá bẹ́ẹ̀ náà làwọn mùsùlùmí ayé ṣe rí fáànì tọ́lọ́run ló kálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ wà wọn afáwà tí wọ́n ṣe wáṣí nísìn tí Sheikh Labeeb bá ṣe wáṣí ó ní bí ó ti ṣe tí Buhari bá ní ṣe wáṣí ó ní bí wọ́n ti ṣe àbòtò tó bá ṣe wáṣí ó ní bí ó ti ṣe Sheikh Wandaki tí wọ́n bá ṣe wáṣí ó ní bí ó ti ṣe Amiru Jeshi Ogoluwa ó ní bí wọ́n ti ṣe Ọkọ̀ọ́sọ ó ní bí wọ́n ti ṣe Sheikh Zalafi ó ní bẹ́ẹ̀ tọ́dún náà ti gbé tiẹ̀ wá ẹ mọ ẹ̀wò nínú Kùránì kankan tí kálukú sì ń yàtọ̀ síra wọn baba Amiru Jeshi ó ní bá ti gbé kalẹ̀ Sasili ó ní bó ti ń ṣe tiẹ̀ baba wa Nakibul Asrofi ó ní bí wọ́n ti ń ṣe tiwọn gbogbo àwọn èèyàn bá ní wọ́n ní tẹ́sítì kọ̀ọ̀kan ṣùgbọ́n mùsùlùmí kan náà gbogbo wa àmọ́ tẹ́sítì kọ̀ọ̀kan àdùn kọ̀ọ̀kan ní bẹ̀rẹ̀ kálukú ṣùgbọ́n àmọ́ ọmọ pé inna hadhihi ummatukum ummatan wahida ẹyọ kẹ́sì náà tó ní gbogbo wa ṣùgbọ́n táyọ̀ ọ̀fẹ́ gbà náà ni pé a ní táyìn sọ ìgarahibul ilmi ìmú yín jìnnà sí táyìn lè ronú sí lónìí táyìn tí ò ní yé yín táyìn lè ronú sí lónìí tí ò ní yé yín yóò wá gbé yín lọ yóò sọ yín sínú búùmọ̀ pé kẹ́ ẹ lọ mọ́ wà bọ́lọ́run ti ṣe fún Hidiru àti Musa ibà pẹ̀jú Ọlọ́run ṣe fún wa Ọlọ́run sọ nínú Al-Qur'an pé alanubaddila amsalakum wa nusi'akum fima la ta'lamun ìntọ́lọ lánàá ní bọ̀ lónìí padà ìntọ́lọ Ọlọ́run ọba nùjádìdù ni yóò ń tẹ̀jì wa ní síra wa ibi tí Sheikh Adam ti lọ bá Mudiru jìnnà generation Mudiru jìnnà tọ́ba dẹ̀ rú ọ lójú Maulana Sheikh Muhammadu Jamiu Bulala wọ́n sọ fún kan nínú àfa pé ma laqayna mundu farakna fi gaswatil Badr lágbájá ọ̀rẹ́ mi àmọ́ tí ìjọ pàdé bá ti jọ pàdé rè mundu ma farakna fi gaswatil Badr láti bàtà àti jọ jagun Badari ọ̀rọ̀ ń bá ìlú anil akiri yóò jìnnà sílẹ̀ àkàrí ẹ̀ńtọ́ lọ́wọ́ fún lọ́wọ́ ẹ̀ńtí Ọlọ́run òye yóò jìnnà sílẹ̀ àkàrí rẹ̀ gẹ́ pé Sheikh Bulala sọ pé lágbájá láti bàtà àti jọ jagun Badari bá ti jọ pàdé nínú ayé ni sẹ́yìn mọ̀ pé tó ti lọ kan ní padà ni Maulana Sheikh Muhammadu Jamiu Bulala mọ̀ kọjá wo bẹ́ẹ̀ tí ń gun
generation ṣé wà bíbù pẹ̀lú tí wọ́n ń sọ ní tí wọ́n pọ̀ jáde ó jìnà sí bẹ́yìn tí ń ronú ṣọ́ọ̀bù wa rí bẹ́ẹ̀ ni ẹja tv sànà kí èso ogun ẹwùn tó ṣẹlẹ̀ sí ṣé Habibu ẹwùn tó ṣẹlẹ̀ sí tó fi mú odidi ẹnìkan tí ń lọ sí hajj tí sì ń sọ fún un pé Ọlọ́run pé àlàáfíà ara òun kọ́ gbà kó bó ń kọ́ fún mùdírù torí pé wọ́n ní iṣẹ́ tí wọ́n sì nínú Islam ṣé Ọlọ́run wà ní kó wá rí bẹ́ẹ̀ ẹwùn tí àbáyẹn pọ̀ jáde ẹwùn tí àbáyẹn ń sọ jáde ẹ jẹ́ ká máa gbọ́ fídíò wọn ká máa gbọ́ fídíò tiyín ẹ jẹ́ máa gbọ́ fídíò àwọn àǹfààní rẹ ká máa gbọ́ fídíò tiyín ká máa wo kẹsẹ̀ tí tiyín ọ̀rọ̀ àná padà béèrè òní padà béèrè ọ̀la ẹwùn àbáyẹn tó ti máa display ẹwùn bí wọ́n ti máa ṣàlàyé ọ̀rọ̀ ẹwùn ajá gbọ́ bẹ́ẹ̀ ló ti máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ wá já play rẹ̀ sàyé kí wọ́n wá mú nọ́mbà títa ni wọ́n tẹ̀lé àwọn èèyàn yín nìkan tẹ́ ẹ ti di ọpọlọ ọmọ náà agolo nìkan ni wọ́n tẹ̀lé yín ṣùgbọ́n kó lè yí ẹlòmíì lónìí tó bá dọ̀la yọ padà yé yín ní táwọn sọ yìí ní ìsìn ìbínú ni lọ́dọ̀ ẹlòmíì kò yẹ ẹlòmíì báyìí ní ìsìn ṣùgbọ́n tó bá padà yà yóò yí ẹlòmíì kí ni tí mo fi fẹ́ràn ṣe Mudiru Markaz ọ̀rọ̀ ẹnu ni wáàsí ni bí wọ́n ti ń sọ̀rọ̀ ni àgbékalẹ̀ ọ̀rọ̀ tí yín náà ní káwa náà láyà àfi aburú kankan àbẹ́lọ́pọ̀ sí yín ṣùgbọ́n tẹ́ ń sọ yọ̀ tẹ́ alọ́run yín tẹ́ ń sọ kò tẹ́ alọ́run bàbá mi sọ fún mi ìtúwọ́ tí ọba yìí bàbá mi àdìmídì arówórẹ́kì nílùú wo bàbá mi Abdulgani Abdul-Jabbar wọ́n tẹ̀lé wọn rọ ìrìn àjò lọ sí Markaz ní táìmù kan ọ̀rọ̀ tí wọ́n sọ yóò ti tọdún mẹ́wàá bàbá mi bẹ láyé di ìsìn wọn èkú Abdulgani Abdul-Jabbar wọn èkú wọn bẹ láyé di ìsìn wọn lè testify ọ̀rọ̀ tí wọ́n sọ yìí bàbá ní Maulana Sheikh Habibu Mudiru Markaz wọ́n wá sílé láti secondary school tí wọ́n gbà yẹn bàbá wa Muhalli Adedimeji tí bàbá wa Adam Abdullahi máa ń pè ní Kẹ́hìndé mi bàbá wa tẹ̀lé wọn lọ tọrọ ẹni tó lẹ́ni tí wọ́n máa ń mú lọ síbẹ̀ ustaz wa Musa mọ́mìmì náà làwọn tí wọ́n sọ mọ́mìmì ní ṣùgbọ́n lọ́jọ́ náà àwọn lọ síbi kan ustaz bàbá wa Abdulgani Abdul-Jabbar ní wa mú lọ wọ́n ti sọ̀rọ̀ fún mi ní ìsìn ó ti tó ọdún mẹ́wàá mi tí mo wọ Mudiru gbà náà wọ́n wá ní bàbá wa Mudiru wa wọlé bí wọ́n ti wọlé bàbá wọ́n fẹ́ bẹ̀rẹ̀ kan Sheikh Adamu fọlá ìkùn wọn sọ̀rọ̀ Mudiru lọ wọ́n tó padà wá bàbá wọn tó fún ọ ní chance wọ́n tó sọ̀rọ̀ ó tó dẹ́lẹ̀ kẹta àwọn ajáde wọn gbẹ́gbẹ́ bàbá wa Muhalli almarhum Adedimeji nílùú bàbá wa ní Sheikh ẹ bá tiẹ̀ jẹ́ ká gbọ́n tí ọmọdé yọ ẹ bá tiẹ̀ jẹ́ ká gbọ́n tí afáàfẹ́ bá yín sọ wọ́n ní ṣé wàá dáhùn wá wò báyìí àwọn súnmọ́ bàbá Adedimeji pé mi ì fẹ́ kí wọ́n pa mọ́ mi lọ́wọ́ mi ì gbọ́dọ̀ fi ìfẹ́ hàn sí ó ti jọ mí jù tọ̀rọ̀tọ̀rọ̀ tàgbékalẹ̀ àti tìlàkárì mi ì gbọ́dọ̀ fún ní audience jù báyìí lọ mi ì fẹ́ kí wọ́n pa mọ́ mi lọ́wọ́ ó ti jọ mí jù ó ti mú mi tájú orí ẹ̀ pé pọ̀ ẹni tó ní nǹkan ti mọ́rún tó bí gbígbà àdúrà lọ́lọ́run fi ṣe Habibu ṣe fún Sheikh Adam bàbá wa Shawban ilé yín náà fẹ́ máa bàjẹ́ o wallahi sunabillah ilé yín náà fẹ́ máa bàjẹ́ àwọn bàbá tó kọ́ àwọn ilé kí ó bí tá a lọ kí ṣe ilé kí alábòsí wọn fà kò bòsí kọ́ ń bẹ́ Mudiru Markaz oníṣẹ́ onípàrà àwọn owó Mudiru Markaz ẹni tó ní ayọ̀ kan ni Mudiru Markaz ẹni tí máa ń sọ̀rọ̀ pẹ̀lú dúdú ni oore bàbá yín ni bẹ́yìn náà ti jẹ́ oore fún bàbá yín fún Mudiru àwọn tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń wòye yahsabunahum jami'an wa qulubuhum shatta ẹ máa rò bí fẹ́ràn ló lé ní wọn fẹ́ràn ló lé sẹ́wárí tó ń ṣẹlẹ̀ ní ìsìn wallahi géèmù ni ilá àyàfi tó bá jẹ́ pé àbòsí ni ṣé ha ṣé bá ti sí àbòsí wallahi Markaz ò lè parẹ́ rọ́bítọ̀ ò lè parẹ́ tẹ́nì kan bá gbé nǹkan kan wá ní ìsìn tó ń dá nǹkan kan lẹ̀ ọ̀tẹ̀ ní bẹ́ẹ̀ ẹjá yí ọkàn wa wo innamal a'malu binniyat gbogbo sẹ́lẹ̀ wà pẹ̀lú àníyàn ẹjá jáwọ́ níbi àbí àbẹ̀wò èmi ò sí ní jábòsí rárá tó o bá wá sọ pé bákan ní nǹkan nítorí dájú báyìí láti sọ mo sì tún fi Ọlọ́run bá búra gbogbo àwọn afáwà ìkò sí kankan tó dáfẹ́ kó ṣubú torí òkè ni wọ́n àgbẹ̀ náà kí kankan ṣubú ṣùgbọ́n ẹjá jáwọ́ níbi àbòsí èwo ni rọ́ táwọn tara wa ìmáàmù mélòó ni wọ́n máa gbowó oṣù ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni mọ́sálásí tí ó ń kọ́ gan tí ó yẹ kí wọ́n gbọ́ láti Saudi Arabia sí ìmí ìgbẹ́ wọn fún mọ́mù lówó tí ó ń fún wọn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí ní bẹ́nu gbóni sí ní orí ẹni ní òṣìrún bẹ́ mọ́sálásí ń bì nínú gbó tí ọ̀sẹ́ nìkan tí ń kírun bẹ́ ẹ mọ́ jà máa fi rọ́ta àwọn èèyàn mọ́ kí ẹ sí pé gbogbo nǹkan yóò wà lára wa ìfẹ́ ló já pamọ́ àti pé kéèyàn mọ́ bá yàn fẹsẹ̀ wọn sẹ̀ àbí wọ́n mọ̀ rò pé bóyá nìkan lẹ́nìkan bá wí ìwọ tọrọ mi ọba wáyé sayadhakkaru man yakhsha wa yatajannabuha al-ashqa alladhi yasla nara al-kubra definition tẹ́ fi mọ́ lórí burú bí mẹ́sẹ̀jì ẹ máa wo dèédé ẹni tí wọ́n ti di orí rẹ̀ mọ̀nú agolo ẹ máa rí inú mẹ́sẹ̀jì tọ́yẹ́ pé wọn ò rí iná mọ́ summun bukmun umyun fahum la yarji'un wọn ò lè gbọ́n kankan mọ́ wọn ò lè understand anything bàbá wọn olùkọ́ àgbà ńlá gbọ́ pé wọ́n jọ máa lọ sí tí wọ́n mọ̀jọ́ àwẹ̀ lẹ́yìn nígbà tá a wà ní kékeré kàlẹ́ndà yìí wọn lè dáàdi tèmi gangan Abdul-Jabbar al-Imam kàlẹ́ndà kan bẹ́ẹ̀ pé kàlẹ́ndà bí àwọn Lárúbáwá ni àmọ́ ìjà bí rìsíìtì báyìí bí rìsíìtì táìmù táàwé ó dé àtìmọ̀ kàlẹ́ndà yóò sì mọ́ ni àwọn èèyàn ti mọ testify sọ̀rọ̀ tí mo sọ
kí wá ló dé kí ló dé gan èwo làbò sí èwo ni ká sọ̀rọ̀ káfi dànkarú ẹ̀yin lẹ́ sọ̀rọ̀ sọ́ba ẹ̀yin lẹ́ sọ̀rọ̀ sí dóye àwọn pọ́n ọba tiwa lé àgbẹ̀dọ̀ fẹ́ àbùkù tẹ́ kọ́ ọba tiwa ẹ sọ̀rọ̀ sí ọba afẹ́ bó ṣe wù yín lẹ́ni tí ó jẹ́ pé àti ìrí ọ̀rọ̀ kankan fi sọ̀rọ̀ against Islam ọba afẹ́ ọ̀jàjà àwọn aláwọ̀ try láti forí ẹnìkan gbẹ́ nìkan ká gé iná kẹ́nìkan láti lè ṣe step over lọ́sọ̀dọ̀ ẹnìkan kí ló dé hasgẹ́rẹ́ yóò èsì tí ń pè ní Islam nìyẹn eléyìí èsì tí ń pè ní Islam ẹ jẹ́ ká sọ̀rọ̀ ọba ti rí eléyìí èsì tí ń pè ní Islam kọ́ nìyẹn kájọ ẹ bọ bá fẹ ẹ bùbá ẹ bá wo ẹ display lórí gbogbo social media tí wọ́n ti gbọ́ ipò tẹ́ wà ààyè tẹ́ wà màkàmù tẹ́ wà lẹ́fọ̀tọ̀ Ọlọ́run fún yín sí kẹ́ ẹ sọ̀rọ̀ kí gbogbo ayé gbọ́ tẹ́ ń display pé ẹ fẹ́ nìkan ẹ hate tiẹ̀ nítorí pé ẹlẹ́bọ ni sẹ́yìn dẹ́lẹ́bọ mọ́ ni kí ló lẹ́yìn fi lè pẹ́ nìkan ẹlẹ́bọ Allahu ya'lamu àìsàn yaj'alu risalatahu ọlọ́lọ́mọ tiẹ̀ ọlọ́lọ́mọ ẹni tiẹ̀ Kùránì sì sọ pé alam tara ila alladhina yuzakkuna anfusahum balillahu yuzakki man yasha ọlọ́lọ́mọ ni rẹ̀ àwọn tí ń fọra wọn mẹ́pàá dáa balillahu yuzakki man yasha Ọlọ́run nìkan lọ́mọ fẹ́ tọ́wọ́ wù mọ́ Ọlọ́run nìkan lọ́mọ fẹ́ tọ́wọ́ wù mọ́ kò sẹ́nìkan tó lè sọ pé òun dá níwájú Ọlọ́run kò sẹ́nìkan tó lè sọ pé tòun ló dájú níwájú Ọlọ́run ti sọ kí wọ́n lè máa sọ pé ẹnìkan ọ̀dà ẹnìkan dá ẹ bu ọba bìkan ẹnu òkùnrin láti bú ọba fẹ́ntọ́ lọ́n dá lọ́lá à ń dá sọ́ọ̀bù kábíyèsí tiwa à ń gbá sọ lára ẹlòmíì gbogbo wàhálà tó ṣẹlẹ̀ ní so many places ọ̀rọ̀ ẹni yìí náà lọ dá wà lálẹ́ bẹ́ẹ̀ tẹ́nìkan wá sọ pé àfẹ́ràn yín àníyàn ta innamal a'malu binniyat àníyàn wa kọ́ da àníyàn wa sí yín kọ́ da àfi tó wáyé pé lódodo mo mẹ́ta kẹ́tẹ́lẹ́tẹ́lẹ́ ni mo ń fún ẹni lọ́wọ́ mo ń fún lọ́wọ́ mo ń fún láàyè mi ì fẹ́ sọ̀rọ̀ mi ì fẹ́ sọ kankan mo wá ń pa ihun tí ń bẹ lára tèmi gẹ́gẹ́ mo ń pamẹ́ra ní ẹwọ tó ń ṣẹlẹ̀ sí Islam ní ìsìn ẹwọ tó ń ṣẹlẹ̀ ẹwọ bí ẹ ti ń gé fídíò oríṣiríṣi tí wọ́n ń yẹpẹrẹ Islam tí wọ́n tú Kùránì lọ́nà òdì gbogbo eléyà àmójútó náà ká bọ́ sí múbàdì ká sọ ilé ká tiẹ̀ gbé post àwọn kẹpẹ́ wọ́n tú Kùránì báyìí kò rí bẹ́ẹ̀ wọ́n tú Kùránì báyìí kò rí bẹ́ẹ̀ àfi kẹ́mọ́ fẹ́ràn àbùkù kan bàbá wọ́n ṣubú wọ́n dìde wọ́n rò bí láàkárí ó dàrú kọ̀ dàrú same time wọ́n gun ẹlòmíì àárín ara yín lẹ́tí àwọn olórin lásán wọ́n yí orin láàrin ara wọn Salafi níwò èyí ò lè challenge ní Salafi níwò bàbá Salafi èmi ọ̀tọ̀rọ̀ mẹ́ka yìí tọ̀rọ̀ wúmọ́ wọn ẹ wo iye èèyàn tó ti benefit oríire látara Salafi látara àwọn èèyàn tí wọ́n mọ̀ tí wọ́n ti jàǹfààní wọn èmi mẹ́rin lọ́jà àǹfààní nínú àwọn tẹ́ kó jọgàn mẹ́rin lọ́jà àǹfààní àbẹ́ wo ni kíní ẹ wo iye èèyàn tí wọ́n ti benefit àwọn olórin àwọn ọmọ ẹ̀yìn wọn benefit látara wọn náà ṣùgbọ́n alápá kálukú náà sàn lọ dogmatic followers kí ló lẹ́yìn òfin lè dánú ara rẹ̀ lò kí ló dá máa ta àwọn èèyàn bàbá máa mọ̀fà ẹ ti pè lólógun ní rí Imam Mọ̀fà náà ẹ ti bá ń ṣe báyìí ọba iṣẹ́ òun Faruq ní kìtìbà ẹ ti pè wọ́n ní tí ọ̀darí nítorí pé ẹ fẹ́ gẹ̀ẹ́nì láti fi wọ ibì kan láti fi máa sọ pé àwọn dá àwọn kan ọ̀dá ẹ bá wọn ṣe bẹ́ẹ̀ ti kadhalika yaf'alu bẹ́ẹ̀ ti máa ṣe nìyẹn ìyẹn ọ̀jọ́jú bẹ́ẹ̀ ti máa ṣe nìyẹn ṣùgbọ́n mo fẹ́ káwọn èèyàn dídìde àwọn èèyàn tẹ́ ń bẹ nínú wò ẹ dídìde ẹ má jẹ́ ká ní bọ́jú òfin kankan kọ́kọ́ tàn wá mi ń sọ̀rọ̀ ọ̀tẹ̀ mi ń sọ̀rọ̀ kankan gbogbo nǹkan ọ̀pọ̀lọpọ̀ sọ many things ètè iná lè fi dàrú tí wo fi rí bó ti rí inú wo kónú ọ̀rọ̀ wọ̀ jọra wọn iṣẹ́ wọ̀ jọra wọn àfẹ́ràn ara wa inú wo dùn síra wa bóòlù àdúrà ti máa gbà nínú ìlú ṣé bí mọ́sálásí ti máa rí nínú ìlú ni mọ́sálásí wá sí nìyẹn kí ló fà ọ̀tẹ̀ ni Sufi mélòó ló ní jímọ̀ níwò mẹ́yẹ jímọ̀ ti ń bẹ lọ́wọ́ yín ni ṣé bí mọ́sálásí ìwò ṣe ọkọ̀ máa kún ni mọ́sálásí wá kún yẹn tí a bá fẹ́ràn kábíyèsí tá a fẹ́ràn rẹ̀ tinútinú kí ló dà fi close sọ mẹ́ni jímọ̀ nítorí kí mọ́sálásí central mosque lè máa kún ká close rẹ̀ wájú ká close rẹ̀ lẹ́yìn tó bá yẹ pé lóòótọ́ la fẹ́ràn kábíyèsí wa lẹ́yìn àwọn jímọ̀ tó bá tóbi dáhùn pé jímọ̀ ńlá ni àwọn jímọ̀ kékeré ẹ close ẹ̀ nítorí ìfẹ́ Ọlọ́run ìfẹ́ kábíyèsí wa ká boost ìlú wa kéèyàn wá máa wọ jímọ̀ ìlú àfà ìlú gbogbo nǹkan ká máa display ignorance kọ́mọ̀ dàgbà tó yẹ kí bóyá kò sí mọ̀ láàrin ẹ wo bí nígbà tí àwọn mufti tiẹn ní markaz wọ́n display ìmọ̀ ìtí ẹ̀mọ̀ wọ́n display rẹ̀ kò sí ní ìdí kéèyàn máa sọ̀rọ̀ tí ọba ti ní mọ̀ nípa rẹ̀ fíìdì tọ́lọ́run fi kálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ní inna sa'yakum lasatta fa'amma man a'ta wa taqwa fasaddaqa bil husna fíìdì tọ́lọ́run bá fi kálukú sí kó tó mẹ́ ìtẹ́yìn bá mọ̀ bẹ́yìn ti lè sọ̀rọ̀ èmi lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti lè sọ̀rọ̀ ẹlòmí ò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹja jábọ̀ ń bí àbòsí jíṣẹ́ síwájú àwọn olè bàjẹ́ o ìsìláàmù díìnì ò lè bàjẹ́ àtàkì yà musa tí kìlá tí àtàkì yà musa bàjẹ́ torí bẹ́ẹ̀ tó gbé kalẹ̀ ọ̀bàjẹ́ wọn ò sì sí àbòsí mímọ́ kódà wọn ò sí àbòsí àwọn àgbà tó ti kọjá àárí fídíò kan tí àwọn olùkọ́ àgbà ń sọ pé àwọn òkè mímọ̀ rẹ o àwọn òkè àmọ́ báwọn ṣàbòsí ara wọn ẹ wá sọ pé ẹ fẹ́ràn ẹnìkan ẹ wà á rí ẹnìkan kan wò mọ́lá ẹni yẹn lára ibi tí mo ti ẹ̀ tí ń wò bá mi ibi tí wọ́n tó ti sọ̀rọ̀ àdákí kí ló dé èyàn kan sọ̀rọ̀ ọkàn ṣe mistake àfa àgbáyé là dájú àfa àgbáyé mo fọlọ́ búra àfa àti ń lọ wájú àwọn èèyàn oṣù fi tí ó sọ̀rọ̀ tí ó sì proof ẹ̀ tí ó sì mọ dákọ̀ tíra tí ó mọ sọ gbogbo rẹ̀ lọ́kàn ṣe mistake wàá kúkú náà fà yàtọ̀ ti jáde fídíò sẹ́yìn òkè ṣe mistake ni sẹ́yìn òkè ṣe mistake ni lillahi al-kamal Ọlọ́run nìkan ló pé náà Ọlọ́run ló pé nítorí mi fẹ́ kó yé wa ni pé lódì ìwọ̀n ìgbà tá a bá ti lè mú time tá a fi wo sùn àtàìmù fún un kí ló dáa lo òfin ìmọ̀ tá a fi mú táìmù fún un tá a lò fáwẹ̀
tó bá tiẹ̀ wà fákọ̀ alhamdulilayi tó bá tiẹ̀ wà jẹ́ kó wà fákọ̀ á fi àbá ìṣẹ̀sìn ni ó ti sọ kẹ́kọ̀ọ́ dá ó ti wà sọ láàrin mẹ́rin márùn-ún sí ìṣẹ̀tì tí sọ kò tiẹ̀ wà sí ìjọba ìwà fákọ̀ mbẹ̀ kí wàá ní problem wa èmi ẹ̀ sọ ọmọ mẹ́kàtì mi ìmọ̀ mùdírù mùsùlùmí òdodo ni mi ọmọ mẹ́kàtì ni mi ìsìláhì ni mi gbogbo nǹkan ni mi gbogbo nǹkan láti ṣùgbọ́n ọlọ́run máa níyàn kálukú ẹ má lu ọgbọ́n fún àwọn èèyàn ma kò sí ní ta fẹ́ fi ilẹ̀ ta kó jẹ́ láyé dà ní ìdá àlejò kan inú struggle wa so many places so many people ló ti bá lọ́nà kí á ní tó dé ẹlòmíràn fún àwọn ọgbẹ́ ọ̀fẹ́ràn wa ọ̀fẹ́ràn kí ni ṣé wọ́n di ọpọlọ ti ẹni àní ẹ̀mẹ́jẹ̀ ká ṣe àbòsí mọ́ nítorí ọba ọpọlọ bá fún kálukú ẹ̀dá ọpọlọ ló fún ebi àmú ìwọ tó ń sọ pé abu ẹnìkan ṣé wọ́n lè pe àbá tiẹ̀ náà ní aláìmọ̀kan òpònú àbọ̀fẹ́lẹ́ jẹ́ kí sẹ́yà bá rẹ̀ ó bàjẹ́ kó kí ní olódù sí ọba àgbàlagbà ni wà náà ọmọ àgbàlagbà ni mí so látàrí ìdílé ọ̀rọ̀ òlé ẹ̀mẹ́jẹ̀ ajẹ́ alladina yu'minuna bi ba'dil kitab wa takfuruna bi ba'd tó ta gba àsìkò àwẹ̀ wọlé ẹ wo fídíò tí mo sẹ́ndì ní ìsìn máa post ẹ padà bàbá ní bàbá olùkọ́ àgbà bàbá Adam Abdullahi ọmọdé rẹ àfáwà bá kí ìlú o ẹjọ́ wò lẹ́yìn mú fáwẹ́ wọ́n sọ pé jọ́ta àti mú náà nì wọ́n sì sọ pé ìjọ́ta àti mú náà láàṣẹ ẹjá lọ bá wà róòtọ́ yàkọ́ mọ́jẹ́ báyìí wọ́n mọ̀ dìdéètì fún wa àbí bákan ṣé ọkọ̀sọ̀ lórí pípẹ́ Nàìjíríà ni kí ló tó lọ wọn wà fún wa ní ẹni tó ń mọ̀ nípa nǹkan ẹ̀yin lẹ́sọ̀ fún pé kéèyàn má lọ sí àyẹ̀wò a sì lọ ṣe scan gbọ́dọ̀ òyìnbó tí a fi mọ bí kíni yàtọ̀ síra wọn ọ̀tọ̀ ní tajasusu ọ̀tọ̀ ní tahasusu tajazasu ní kọ́lọ́ ní ká máa ṣe kò ní ká máa ṣe tahasusu a lè ṣe tajazasu lọ́lọ́wọ́ fẹ́ ká máa tọpinpin ara wa ṣùgbọ́n tahasus kò sí tó burú kéèyàn ṣèwádìí tó bá rú lójú èyí lè ṣèwádìí rẹ̀ kó wọn ò ní ká máa ṣe Ànábì ní Ọlọ́run ti fi ẹ̀tọ́ halala halala wa harrama al-harama wa hadda al-hududa wa sakata adna asiya laysa bin nisyan rahmatan lakum fala tajazzasu anha Ọlọ́run ti fi tajazzasu anha ni kò ní tahassusu anha oyin hunaka bayna tajazzasu wa tahassusu ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn ó ṣe tajazzasu kó tọ pinpin bó lágbájá ti sọ sí bó ló ti rí gbèsè ayé rẹ̀ kó tọ tajazzasu ní wọ́n tọ pinpin ẹ̀dá ṣùgbọ́n tahassusu kò wọ́n Ọlọ́run ọ̀dà kọ́ tahassusu ní Qur'an ibi ẹ̀ má ṣe tahassusu ẹ lè béèrè ní àpèjúwe ní ìsìn ẹ má sọ pé ẹ kàn máa túkẹ́ dogmatic follower ẹ kàn máa túkẹ́ láì ní ronú jinlẹ̀ mo wà nínú mọ́sálásí jọ kàn mọ́ sí kútúbà lọ́wọ́ àwọn tún inna Allah indahu ilmu sa'a wa yunazzilu al-ghaytha wa ya'lamu ma fil arham Ọlọ́run ní inna Allah indahu ilmu sa'a ìgbà tá yóò parẹ́ òun ló mọ̀ wa yunazzilu al-ghaytha òjò tó súnbí ọ̀rọ̀ òun ló mọ̀ wa ya'lamu ma fil arham in tí ń bẹnu aláboyún òun ló mọ̀ mo wá sọ ń jọ́nà pé èmi ọmọ pé pòfẹ́sọ̀ kan bẹnu mọ́sálásí mo ní ya'lamu ma fil arham tọ́lọ́ sọ láàrin pò nìkan ló mọ̀ tí ń bẹnu aláboyún àrẹ túbá Ọlọ́run ló mọ̀ tí ń bẹnu aláboyún ó sì tún fún àwọn míì náà mọ̀ ṣùgbọ́n Ọlọ́run ló àwọn míì mọ̀ táwa sọ pé Ọlọ́run nìkan ló mọ̀ àwọn míì mọ̀ àwọn sáyẹ̀nsì mọ̀ ṣùgbọ́n wọn ò lè mọ̀ débi tọ́lọ́run mọ̀ dé bí wọ́n bá mọ̀ bóyá ọkùnrin ni bóyá obìnrin ni bóyá ìjọba ìnáwó wáyé sọmọ wọn sóríire tí ó sórí ibú sọkọ ni ó pa iná gini ó kú ni àwọn olùpa ni tí yóò jẹyàn láyé àbí òní jẹyàn Ọlọ́run nìkan ló mọ̀ kò sí ó sáyẹ̀nsì kan tó lè mọ̀ láyé.